Africa Content TV. Bọ́rí ò bá kún akíntà lábẹ́nu ẹ̀rù ìpológìnì kó bẹ́ sínú bẹ́ẹ̀ bọ́ ọ̀rọ̀ mi dorí ọmọ dorí mi múra mi ọ̀jọ̀ bá gbèdé kéde nínú olórin nǹkan kàkà kélé tùmárè mo dé láti ìwà fọ́re ìbò oníbalẹ̀ kí má má ṣe ọ̀rọ̀ sọ omi oníbalẹ̀ kómi má ṣe nípa afẹ́fẹ́ onígbà kára má ṣe oko àkìrí àbímọ lọ́bẹ̀ níbi ń sáwó bórí yóò bá kún àkìwọ́n kàlá ẹ̀bẹ̀ lọ ẹ̀rù ìpológìnì o kó bẹ́ sínú bẹ́ẹ̀ bọ́ ọ̀rọ̀ mi dorí ọ̀dọ́rí ọ̀dọ́rí nínú àmì ọ̀jọ̀ máa gbèdébédé nínú olórin tó ń kọ́ ní kàkàkí Elédùmarè ó dé láti wá fọ́lẹ́. ọkùnrin lọ́la ìdílé alábọ̀ ṣe orin ẹkùn mọ́mọ́ òṣùpá sí dọ́písà yìí kánò látúwájì nílẹ̀ àlọ́mà mi àfọ̀ṣe èdè jágàmù èdè ìsìlámì àkàdé èdè ọ̀ṣọ̀ṣọ̀ṣọ̀dé èdè kárí ńlá ọbàlọ́ lábàlábọ̀ ṣe orin èmi nìkan kọ́ mo wá. Ebi ẹnu bàbá mi sì dájú ká mọ́rù. Ògọ́lá àfújì bàbá mi àfúnbí. Torí bẹ́yàn bá jù ní ẹ jọ̀wọ́ kágbà àkójú ní. Bẹ́yàn bá jù yàn kágbà àkójú yàn kì í ṣe ká máa yíra wa fún. Nítorí bá ń kọ́. Kágbà àkójú ní. Bẹ́yàn bá jù yàn kágbà àkójú yàn kì í ṣe ká máa yíra wa fún. Nítorí bá ń kọrin. Ayé sọ pé ilẹ̀ sálàgbà ẹ̀yin tèmi kú dá sálẹ̀ pánọ́bìlẹ̀ yẹn. Ẹni alóye làbí ìjọba gbogbo ilé ló máa yẹ mí. Aborin ní ọ̀la gbogbo rí gbogbo rere o. Mo bá wọn síwájú mi lẹ́gbẹ̀ẹ́ fújì yìí. Mo bá wọn rọ̀ mí wá wọn tí mo tún jù lọ. Mo rí pèrè pọ̀ níwájú mi lẹ́yìn mi. Mo wá ronú kí láyé rí lára mi. Tàbí sọ pé mi kankan má lọ tọ́ sí. Kíkọ́ ọ́fíìsì lẹ́yìn ọ̀bọ̀rin Òṣùpá. Ẹyin ṣẹlẹ̀ ọ̀jọ̀gbọ́n ní màmá ni má ronú mọ́. Lóní ní èmi ló bá máa yẹ ẹ̀bùn wẹ̀. Lóní tẹ́lẹ̀ mi ó dọ̀dọ̀ Òṣùpá o. Ẹ̀rí mo bá ní tọ́dún pàlàyé mi níwọ̀nba. Ó bá rí mo nírú kí lélẹ́yìí. Olọ́mọ ní kẹjọ lọ́wọ́ létọ́ mi. Ohun tí mo fẹ́ ń bẹ lára eléyìí. Ẹ̀rù mi àgbékalẹ̀ tí mo ń sọ. Ó ní ọba lọ́la sáré ìyá jẹ. Ohun tí mo ń gbọ́ yìí ó gbọ́dọ̀ àti àdọ́gbọ́n sí. Òní bàbá wọn ní tó bàbá àtọ́lọ́hún náà máa jẹ̀yẹ́ mi. Túnjẹ́ ọ̀gá sọ fún wọn jẹ́ tó mọ̀ pé òkè àràbà ó sòrò kù bá rárá. Bẹ́ẹ̀ ni ẹ ò mọjọ́ ẹ̀ tó máa dá. Àkànbí tàbí ìdìbò kìkì ẹ̀ kan kò débi. Mo bá ní ẹ fi wọ́n sílẹ̀ ẹ jẹ́ ká máa bọ̀ àrò ẹ kì í ẹ̀ mú. Sọ́la bí ọ̀rẹ́ mi ta ló dá sàpọ̀. Tayọ̀wọ́ àlùjọ mọ̀ rúkú mi. Tayọ̀wọ́ àlàbí mú rí mi sọ́jà mi. Kò sọmọ́ náà ní àbámọ́. Ẹyin tèmi mo kọrin. Mo kọ pé pèmí lórúkọ mi, pèmí lórúkọ mi, báwọn tí ò bá mọ̀ mí. Èmi lọ́ba lọ́la mo ti lé tó mọ́ sáyìí. Lẹ́yìn kábíyèsí ọkùnrin Òṣùpá. Àjàní òjá tó bá jẹ́ ti kápẹ̀dé. Gbogbo tàlẹ́jì sọ bá yọjú ọ̀rẹ́dì fún. Nílẹ̀ yóò tàbí òkè òkun. Gbogbo olúmi máa kì í ṣe gbogbo fọ́ọ̀mù. Mo ní mo bàbá tún bá sí dájú kàmẹ́rù mi. Mo jẹsẹ̀ mọ́lẹ̀ fún mú rí ní sọ́dà. Gbogbo orí balẹ̀ fún lẹ́mí Àdìsá. Ṣèràwọ̀ eléyìí lé mi wò. Ló fi mí lọ́kàn balẹ̀ pọ̀ bá lọ́la mà ní mi. Ìdílé ọba lọ́sàn-án ló sẹ́yìn sí mọ́. Adarí orin ní bẹ́ẹ̀ lọ́kàn. Ìdílé ọba lọ́sàn-án sẹ́yìn sí mọ́. Adarí orin ní bẹ́ẹ̀ lọ́kàn.
ọ̀dọ́ ló lè sọ̀rọ̀ náà kó ẹran. Wá mú kó èkó bá ṣẹlẹ̀ máa bá. Ọmọ bá kí ni o bó ti ṣe bọ̀ wá fẹ́ jẹ. Ọjọ́ jáde lójú bàbá kó pẹ́ dárí ẹ̀ka láti ní orí ìgbèjì lẹ́nu kan. Wọ́n ní ọ̀pọ̀ máa ń jọ mọ̀ mi níwọ̀n bá lórí láti ní báyìí. Lọ́dọ̀ sọ̀rọ̀ àkọsà màdá wá dé. Àlábẹ̀ tí mo fẹ́ fò lò ó. Lẹ́wọ̀n bá dẹ̀ máa bá ayé gbogbo. Àlùbá. Àwọn principal sí ní ìlú ló gbà wá. Ìdílé àlàbọ̀ sórí. Kálò lábí wádìí nítorí ọmọ rẹ̀. Àwọn lọ́yà Robles, àwọn ẹgbẹ́ wa wá. Ìlú ẹ̀rọ máa ń ilé wa. Wọ́n lè mi àti bàbá àgbà ní kájọ wá ṣe é tú. Ọ̀tún bá sì lè tú. Káàmùrù ògbó làbújì o. Tó bá bá nígbà ìdílé àlọ́mà, lọ́rí sí lọ́tún ìgbé. Everybody